ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ kú àlejò Fúlàní herdsmen wọ́n ti wọ Ọ̀yọ́ tòǹdó la pariwo níjẹta tí wọ́n ní gọ́vnà mi tí rí o wọ́n ní gọ́vnà Oǹdó sọ pé irọ́ ni ṣùgbọ́n àwọn ará Oǹdó ti bọ́ta dé ní sí wọ́n ti ń protest mo rí wèrè kan náà tó ń wá sí péjì mi tó ń kọ sí comment section wípé irọ́ ni it's a false news but ní èní wọ́n ti protest ní báyìí wọ́n ti wá ṣe dé Ọ̀yọ́ last gbogbo wa la máa padà wà òkè ńlẹ̀ Yorùbá a need láti wà òkè finally all of us go dey òkè wọ́n ti lọ ṣeré náà fún wọn lọ́yọ̀ọ́ time tí mò ń gbẹnu sókè tí mò ń sún e be like say that time don pass that time don pass gbogbo wa máa wà òkè o Ọlọ́run àwa òkè last Sunday Igboho fẹnu wú géètì fẹnu já nation fẹnu wú géètì fẹnu gba nation Sunday Igboho lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ Sunday Igboho Yorùbáwùyí mo gbà tán mú Sunday Igboho àìmọye èèyàn náà nínú wọn dùn lọ́yọ́ state àìmọye nínú wọn dùn l'Ákúrẹ́ l'Oǹdó ní Lagos state káàkiri apariwo Oǹdó ṣèjẹta kọ́ yẹn wọ́n ti lọ ṣeré díẹ̀ fún wọn lọ́yọ̀ọ́ náà báyìí bí a jẹ́ kíyàn díẹ̀ wọlé ká tó play ẹ̀ fún yín I don't know mi ò tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀pọ̀ ọ̀rọ̀ máa ń débì kan tó pé wàá máa pé kí ló fẹ́ sọ one day we all come out then Sunday Igboho tàbí Yorùbáwùyí àwa kọ́ la máa pè fún protest lẹ́ni àwọn ará Oǹdó dákun ó wà lórí péjì mi ṣé kíní ní Facebook ṣá ó wà lórí péjì mi Oǹdó Àkúrẹ́ Adama máa kí n pa àwọn ìlú tí mi ò rántí bẹ̀ tó wà lórí péjì mi àwọn ìlú tí wọ́n jáde tí wọ́n ń protest wọ́n ṣe kún l'Oǹdó ó dàbẹ̀ ni pé wọ́n ti surround everywhere ó gbọ́ àtọ̀ ìyá mi o mo kí yín o wọ́n ti surround everywhere so wọ́n kàn lọ ń ṣiṣẹ́ yẹn gradually a máa wà òkè Ọlọ́run Tinubu ò ní ṣe anything Sanwó-Olú ò ní ṣe anything Akérédolú Akétì àbí kí ló kọ ilé Akétì kọ kí ló kọ Tòǹdó yìí Ayédátiwa kò ní ṣe anything Ṣèyí Mákindé kò ní ṣe anything ẹ bá mi dákọ̀ àwọn governors tó kù nílẹ̀ Yorùbá wọn ò ní ṣe nǹkan kan anybody ò ní ṣe anything láti rescue mẹ̀kúnnù they are not there for us bàbá Awólọ́wọ̀ ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ padà ṣe wípé tó bá yá mẹ̀kúnnù ló máa jà fúnra rẹ̀ èmi ò mọ èní wọn pogún ọ̀la wọn pọgbọ̀n èmi ò mọ mọ́ rẹ̀ Táyọ̀ Dákun a ti pariwo a máa sunkún gbà yẹn ẹ wo wọn bẹ́yẹn because mi tẹ fẹ́ play fún ọba ìyẹn tó bá ti wọlé mi tẹ fẹ́ pẹ́ lórí show yìí máa rojọ́ kan lọ títí ọ̀rọ̀ ti kọjá pé à ń rojọ́ ẹjọ́ bálabàla tó bá yá oníkálukú máa dìde tó bá yá everybody máa dìde Oǹdó ń jẹta Ọ̀yọ́ lẹ́nu ẹ wo ẹ máa gbọ́ ọ ẹ máa ṣàánú gbogbo wa. Gọ́vnà Adeleke ẹ ṣeun Adeleke ò ní ṣe anything. ẹ̀yin lídà wa ní Nàìjíríà níbo la lọ ṣé nǹkan tó wù ní pé kẹ́ máa pa àwọn ọ̀dọ́ ṣeré kẹ́ máa fi ẹ̀jẹ̀ wa. ẹ má bínú nílé ìṣó àwọn òkú yẹn fún yín ni o. àánú ò ní gbà fún yín o gbogbo ẹ̀ tẹ́jú lórí ilẹ̀ Yorùbá náà dára fún àwọn Fúlàní àwọn ọmọdé ọmọ yóò ní bọ́nú ogun. àṣẹ. àti ìrọ́lẹ́ náà yóò ní bọ́nú ogun. àṣẹ. tó bá kó ní kọ́lá tẹ́ jáde láyé ìbànújẹ́ lẹ́bi jáde kó láyé o. àṣẹ. ẹ wò ó
wo tó gbọ́ mi yẹn sí ẹ̀rí ọmọ èèyàn ẹwẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ti rẹ́sẹ̀ rẹ̀ dáadáa ẹ̀ wò àbẹ́rẹ́ kó lélẹ̀ ẹ̀ wò dáadáa ẹ̀ wò tó fi pákéjì ọmọ èèyàn ṣẹ́tì ọ̀rá 500 kg lórí pákéjì ọmọ èèyàn 500 kg pákéjì ọmọ èèyàn láì sọ̀rọ̀ kó àwọn Fúlàní ló pa wọn o àwọn ẹ̀sìn Fúlàní ṣẹ́tì ẹ̀rẹ́ lè àwọn ẹ̀sìn Fúlàní ló pa wọn ṣẹ́tì ẹ̀rẹ́ ẹ wo ṣẹ́tì ẹ wo mi ò lè ṣí ìbọn mi ò ní àmì lọ ó yẹ kí n ṣiṣẹ́ wò ó àwọn Fúlàní ẹ̀sìn máa ní wọ́n yìnbọn máa ìbọn òwò ẹni sí lára àwọn asọ̀rọ̀ adìẹ after ìtàn sọ̀rọ̀ adìẹ tán kò sí tó fẹ́ gbà mọ́ nítorí òde kan láàrin bí àyìn mẹ́rin márùn-ún kí náà fẹ́ ṣe kò sí tó fẹ́ ṣe o bọ̀ nínú àwọn tó rí kó yọ wọ́n ti kó yé wa pé pọ́ǹpì ni wọ́n gbé wọlé bọ̀ àwọn adájọ́ ọmọ Yorùbá tábà gbé sakabula dání àwọn ọlọ́pàá wọ́n máa tíráṣì wa lójú ọ̀nà bá sọ pé ibùdó à ń gbé lọ ibùdó à ń ṣe kíní kan ibùdó à ń ṣe kíní kan àwọn Fúlàní tá lọ pọ́ǹpì kí lè rí ṣe fún wọn àwọn ẹ̀sùn tí wọ́n lọ pọ́ǹpì kí lè rí ṣe fún wọn bọ̀tá bá gbé sakabula dání ẹ̀ lọ sọ pé ibùdó à ń gbé sakabula lọ ẹ̀kọ́ tún yá ilé ẹjọ́ yá ẹgbẹ́ àníwèé gan àṣìbọ̀kan tá a gbé sakabula dání tá a kì í. dáàdì mi ẹ bá wa dún bẹ́ẹ̀ a nílé ṣó àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe fi ìbọn já wọn bútẹ́bútẹ́ fún yín ẹni tó lóun ní òun ló kígbẹ́ gan-an wọ́n ráǹdì ẹ̀ ọ́ wọ́n fọ́ 2027 làwọn ta nìyẹn. Alright. 2027 làwọn olóṣèlú wa ń dóde a ní lè máa show ẹ̀ fún yín because community kìíní kan Facebook kìíní kan ìgbà kan kìíní kan mélòó la máa ṣẹ́kù kó tó di 2027 mélòó la máa ṣẹ́kù kó tó di 2027 and if you think àwọn olórí wa if you think ọba ìjòyè though I do call them ẹ̀yin bàbá wa èmi á sì tún máa pè wọ́n kódà bí mo ṣe show lọ́la gan màá sì tún pè wọ́n màá sì tún pariwo ẹ̀yin bàbá wa màá sì tún pariwo ẹ má má pè mí sí mítìnì kankan o ṣe mítìnì kankan báyìí ẹ wo I don't tire màá sì tún pè wọ́n ní ẹ̀yin bàbá wa even though I know they will not do anything I will still be calling them ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa olórí ọ̀dọ́ àwọn Afẹ́nifẹ́re tí wọ́n gbé tí wọ́n release ń jọ wò wọ́n ti yọ ọta kan nídìí ẹ̀ ó kù ọta kan máa yẹn ń bẹ̀bẹ̀ ń sìn pé ẹ má jẹ́ kóun kú ẹ ṣàánú millions ni wọ́n gbà tí wọ́n fi release ẹ̀ right wọ́n ti yọ ọta kan wọ́n máa yọ ọta kan yòókù ìlú ló máa fi yọ ọta kan yòókù àwọn tó pé wọ́n ti ní àwọn bomb bastard àwọn ọmọ àlè láàrin wa they continue dividing us with ọ̀rọ̀ ẹ̀sìn abushi most of them tẹ́ ẹ̀ ń rí lórí internet tí wọ́n ń jẹ́ Ọlánrewájú Ọlásùnkànmí Adédìbú Ayọ̀dèjì most of them are born by Fulani and not just Fulani àwọn Fulani herdsmen mo fọba tó ní mí mo fi búra fídíò kan wà lọ́wọ́ mi ojoojúmọ́ ni mo máa ń sọ níbi tí Fulani ti ń bá ìyàwó ilé kan sùn mo fi
ọba tó lẹ̀mí mi mo fi búra. For Oromiyan account, please call me after this show. I will send it to you, please. Kẹ̀kẹ́ ló dì mú nínú igbó. Tí wọn ò tiẹ̀ kí n ṣe pé bàbá tí àti ìyàwó làǹdẹ̀ táwọn tún wọnú kíṣìn àbọ̀n wọnú ilé. Kẹ̀kẹ́ ni woman yẹn dì mú nínú oko. Willingly. Because gbà tó ń sọ tó ń interview ẹ̀. Gbà tó ń interview woman yẹn, tó ń sọ gbá woman yẹn sọ pé ṣé o gbádùn mi? Ṣé o gbádùn mi? Mo gbádùn ẹ. Kíní kan. Ó sọ pé ó máa fún mi lówó kan. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ ń ṣe ṣìnà. Tẹ́ lọ ń ṣe ṣìnà. Ẹni tẹ́ ń ṣe ṣìnà pẹ̀lú ẹ̀. Ẹ lè má mọ̀ ẹni tó jẹ́. Because I am very sure. Ó dẹ̀ certain fún mi pé tí woman yẹn bá mọ̀ wípé Fúlàní yẹn ó máa record un. Orí bí ó dàpọ̀ orí phone tí mo fi ń ṣe show yìí ló wà. I will have let you hear that woman's voice. Ẹ̀rù ń bà mí àti share video yẹn káàkiri ni. You know why? Mi mọ ọmọ tó bí. Ó lè di governor lọ́la. Ọmọ ẹ̀ lè di senator lọ́la. Ó máa ń ṣe mí lára bákan láti show fídíò obìnrin ẹgbẹ́ mi. Tí n bá rí nírú condition bẹ́ẹ̀ yẹn. Eléyìí kì í ṣe pé Fúlàní yẹn ń fi tipátipá bá sùn o. I have to confess to you. Kò kì í ṣe pé ó ń fi tipátipá bá sùn. Ó ń bá sùn normal. Kẹ̀kẹ́ ló dì mú nínú igbó tí wọ́n fi ń bá sùn. Tọ́nà bá ní mo rí àyè ṣe show ní ọ̀la tàbọ̀ túnla. Mo lè play díẹ̀ nínú voice woman yẹn. Kẹ́ ẹ gbọ́ conversation wọn. Now, ta ló record wọn? When that video was sent to me, mo fi ọba tó ní mí mo fi búra. Mo rò bóyá wọ́n ń ṣeré ni. Because mo pé bí kẹ̀kẹ́ yẹn dúró báyìí. Woman yẹn di kẹ̀kẹ́ yẹn mú, ó gbé ẹsẹ̀ kan sílẹ̀ lẹ́sẹ̀ kan sórí kẹ̀kẹ́ yẹn. Fúlàní yẹn dúró sẹ́yìn. Èmi rò bóyá eré ni. But nǹkan tí mo wá ń suspect níbi kíní yẹn ni, níbi scenario yẹn ni wípé Fúlàní yẹn padà yọ nǹkan ọmọkùnrin yẹn. Ó yọ tó tún jẹ́ kí n wo kíní mi bóyá ó ṣe ń ṣiṣẹ́ dáadáa tó tún mí báyìí sí kámẹ́rà. Ta ló record wọn? Ta lẹni tó record? And this woman is saying, owó tó sọ pé máa fún mi kíní kan. After yẹn, obìnrin yẹn máa lọ́lé o. Ọkọ ẹ̀ máa bá sùn o. Ó máa bímọ o. Yìí tí yẹn ti tọ̀ sí lára. Ta ló sọ fún èmi àti yín pé kò ti sódò sí lára kí ọkọ lé ẹ̀ tó bá sùn? Mi ti fẹ́ pẹ́ lórí show. Ẹ bá mi tẹ love and like button. Ẹ má bá mi kọ comment. Kí n wo bóyá mo lè sáré sún kíní sẹ́gbẹ̀ẹ́ kan. Bóyá mo lè bá yín gbé jáde. Dàpọ̀ orí fóònù yìí ló wà. Ẹ bá mi tẹ love and like button. Kó má bàa já lọ. Ẹ bá mi tẹ love and like button. Ẹ bá mi share video yìí. Kí n wo dàpọ̀ orí bí ló wà. Ṣé ẹ ń gbọ́ mi ṣá? Ṣé ẹ ń gbọ́ mi? Ẹ ń gbọ́ mi? Are you hearing me? Ẹ ń gbọ́ mi? Ṣé ẹ ń gbọ́ mi? Ṣé ẹ ń gbọ́ mi? Are you hearing me? Ṣé ẹ ń gbọ́ mi? Oh shit. Ṣé ẹ ń gbọ́ mi? Can you hear? Ẹ ń gbọ́ mi? Please, ẹ ń gbọ́ mi? Okay. Obìnrin náà ní pẹ̀lú Fúlàní. Ẹ ti rí.
torí Facebook àti àwọn tó máa gbọ́ ẹ ṣáà ti gbọ́ dídùn yẹn mo fi ẹni tó ní mí mo fọba tó ní mí mo fi búra ọmọ Yorùbá ni wọ́n ń bá sùn nínú gbọ́bẹ̀ yẹn ń gbá mi wọ́n ń gbádùn mi èmi náà wọ́n máa ń gbádùn ẹ kìíní kan owó tó sọ pé o máa fún mi ń kọ́. ojú ń tì mí ìyẹn máa wá bímọ sí ilẹ̀ Yorùbá èyàn máa wá pariwo Yorùbá nation a máa wá takò yín come on èyàn máa pariwo Yorùbá nation a máa takò yín ẹ má blame ẹ mo ti rí olórí burúkú kan tó ti wọrí show yìí tó ti kọ kọ́mẹ́ǹtì mo ṣe bí ẹni pé mi ò rí ni because mo ti wò débi wípé tó ti mú obìnrin Yorùbá máa di kẹ̀kẹ́ mú kẹ̀kẹ́ ló dì mú nínú oko kẹ̀kẹ́ kò bọ́rọ̀ àti bá lọ́rùn gan kọ̀ọ̀kan ra bí kò wọ pátákó òǹlé ni Ọlọ́run ló mọ̀ bóyá kò wọ pátákó òǹlé ni Ọlọ́run ló mọ̀ torí mi ò rí pátá ńlẹ̀lẹ̀ ó kàn kò ṣe pé bí akínní kan my question wà ní pé ta lẹni tó sẹ́ẹ̀tì kámẹ́rà báwo ni fídíò yẹn ṣe dí ọwọ́ ẹni tó dé kó tó wá dí ọwọ́ mi because ẹni tó send ẹ̀ sí mi sọ fún pé Fúlàní lẹni tó send ẹ̀ sí mi kí tún wá gbé yín débẹ̀ ẹni tó send ẹ̀ sí mi Fúlàní woman ni ẹni tó send ẹ̀ sí mi ẹni tí gbogbo yín mọ̀ lórí Facebook ni Fúlàní tó ń pretend bí ọmọ Yorùbá òun ló send ẹ̀ sí mi fídíò tí mò ń play fún yìí ó ti lé ní ọdún 3 lọ́wọ́ mi máa sọ fún yín pé mi ò kí ń kánjú jà ló gbù mí fẹ́ bọ́ta ẹ jẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Where you going? Come on. Máa ń sọ fún yín pé èmi ò kí máa ń kánjú jà kí n kánjú jà ẹni tí gbogbo yín mọ̀ ẹni tó bá rò dáadáa gan àti mẹni tí mò ń sọ yìí a Fulani woman pretending láti jẹ́ ọmọ Yorùbá òun ló send ẹ̀ sí mi with right up ó fi tẹ̀ fídíò yẹn sì tán bá sọ fún pé fídíò yẹn sì wà lọ́wọ́ mi ọdún 3 kẹ̀ ní ọdún 3 bí kò ti lé lọ́dún 3 nígbà tá à ń pariwo pé Yorùbá nation Yorùbá tó ń gbóná hehehe ló send ẹ̀ sí mi pé kí n wo àwọn Yorùbá wa mo padà block ẹ̀ ni nígbà tí wọ́n bá ń fi hàn ṣe yẹ̀yẹ́ ipe ẹ̀yin Yorùbá wò ẹ̀yin that's why tí many people tó bá ń pariwo nísìn ìlú ò dáa kíní kan ò ṣe I go just dey laugh me I go just dey laugh ẹni tó send ẹ̀ sí mi ẹni tí gbogbo yín mọ̀ ní ó hà Fúlàní tó ń claim ọmọ Yorùbá lórí íńtánẹ́ẹ̀tì ìyá àjàrà àbúkà ẹ bá mi share fídíò yìí ẹ̀yin tó bá mẹni tí mò ń sọ tẹ bá send ẹ̀ sí ó máa kẹ́ confirm pé Yorùbáwùyí sọ pé ẹni tẹ́ suspect yẹn pé Yorùbáwùyí sọ pé ẹ send fídíò kan sí òun wá wò pé ẹ wá wò pé òun lẹ suspect kò ní deny yẹn o tó bá deny yẹn ẹ sọ fún mi kó deny yẹn màá wá send ẹ padà sí because number ẹ wà lọ́wọ́ mi èmi ò kí máa ń kánjú jà màá wá send ẹ padà sí pé ṣé ẹ gbàgbé fídíò tẹ́ send sí mi nígbà yẹn bí wọ́n ṣe ń bá àwọn ọmọ Yorùbá sùn nínú igbó ni ìyàwó lé ní o ìyàwó ẹnìkan ní o kódà
ìgbà tí Fúlàní yẹn ń bá sùn lọ́wọ́ ó tún sọ pé mo máa ń gbádùn tiẹ̀ yí dáadáa kò dàbí tọkọ mi sọ pé ó máa fún mi lówó kan bóyá kí n sun kúrò níbi dídún tán ń dún torí Facebook àbí kinní kan ẹ máa gbọ́ nǹkan tó ń sọ pé tó ń bá sùn lọ́wọ́. ṣẹgbọn nǹkan tó sọ ń bẹ yẹn ó ní ọkọ òun ò mọ gbogbo eré báyìí ṣe ó ní akọ̀sùn báyìí tẹ́lẹ̀ Fúlàní yẹn ló kọjú sí kámẹ́rà òun wà lórí kẹ̀kẹ́ báyìí ìyẹn wá tán kí kámẹ́rà lè bá a gbé wípé lóòótọ́ lòun ń ṣe kinní yẹn fún ó wá ní kó tàn wọ́n tún wá tàn ó wá síbi pé kámẹ́rà yẹn wọ́n set kámẹ́rà yẹn sínú gbó ní o I don't understand ìran Yorùbá bóyá wọ́n set kámẹ́rà yẹn sínú gbó ní o mi ò mọ̀ bóyá nìkan sí pamọ́ sínú oko ń bẹ̀ tó ń kámẹ́rà wọn ní o mi ò mọ̀ máa yẹn make sure wípé ó padà sí ìdí ẹ̀ gangan sí kámẹ́rà ká lè mọ̀ pé nóbì ṣeré o lóòótọ́ lòun ń fọ lẹ́nu gbogbo ẹ̀yin ìyá irú ẹnìyẹn náà sìn bí ó wà lórí Facebook sí tó ń sọ̀rọ̀ Lande even bóyá ọkọ tó fẹ́ obìnrin yìí sílé nísìn bóyá wà lórí Facebook tó náà bá wọn dá ìyàwó Lande mi ní tíyàwó Lande ṣe dá o ẹ má kó tìmí rọ́ǹgì o mo kàn fẹ́ kẹ́ mọ̀ level tí ọmọ àlè fi pọ̀ nínú ọmọ Yorùbá ni eré tí wọ́n ṣe níbi tó ti ń sọ fún ìyẹn pé mo máa ń gbádùn ọkọ òun ò lè ṣe báyìí ọkọ òun tó bá yẹ pé mo láti bá mi kúrò ní ojú obìnrin yẹn tí àwọn tó lè bá mi bo ojú ẹ̀ tó bá mi bo ojú ẹ̀ tó yẹ pé wọ́n lè bá pé ara ẹ̀ tó kù nìkan ló máa wà ń ta I will do it. I will do it. Màá wá fún àwọn do wà lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan o. Even tí phone bá ṣe anything lẹ́ni, ó wà lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ojú máa ń tì mí. Bí jẹ́ máa ń ṣe bí kíní tó pé mo ń sọ̀rọ̀ kíní. Àwọn stage kan àti pé ojú máa ń tì mí láti gbélé ìjáde. Wípé ọmọ Yorùbá. Ìwọ ìyàwó ilé tó fẹ́ lọ ṣe ṣìnà, be careful. You can never tell ẹni tó ń ṣe ṣìnà pẹ̀lú ẹ̀. Because mo mọ̀ pé tí ó máa yìí tó bá mọ̀ wípé ó máa record òun nínú oko yẹn kò ní ṣe ohun tó ṣe yẹn. Kò tún ní máa go to the extent pé gbogbo tó ń ṣe fún mi yìí ọkọ mi pé dọ́gì ẹlẹ́yìn ní Fúlàní ṣe fún. Máa yẹn yọ nǹkan ẹ̀ báyìí tó yẹ pé ó tún gbọ́n báyìí sí kámẹ́rà. Kódà mo sọ pé tọkọ bá máa wọlé níjọ́ kejì àbí lálẹ́ ẹjọ́ yẹn ọkọ ẹ̀ máa já wọlé ní ṣùrùṣù torí tí olórí ibú yẹn gbé sí abẹ́ ó fẹ́ tó ọ̀pá àrèké bó ṣe gùn ló ṣe fi tóbi mo fọba tó ní mí mo fi búra bó ṣe gùn ló ṣe fi tóbi tó dúdú họ́họ́họ́ bí olórí ibú àwọn àgbà kò pọ́nrán ìyẹn náà lóyún o a bímọ o a máa wá pariwo Yorùbá nation ẹjọ́ ṣé ọmọ yẹn lè support Yorùbá nation fún ẹ̀yin tẹ́jẹ̀ ṣe ń wọlé ohun tó bí ọ̀rọ̀ yìí jáde ni wípé ní Ọ̀yọ́ state wọ́n tún ti lọ rún wọn mọ́ Ọ̀yọ́ state ẹ̀yin ṣe ń wọlé ó dàbí ọ̀pá Mósè ni o bí ọ̀pá Mósè bẹ́ẹ̀ ló ṣe rí ó gbọ̀nàgbọ̀nà ní ọ̀pá Mósè gan Kẹ́hìndé Ganiyu olórúkọ Lande ẹ káàbọ̀ bí ọ̀pá Mósè ló ṣe rí o gbọ̀nàgbọ̀nà ní nǹkan ti ṣe wálẹ̀ Yorùbá ẹ̀tẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé ń tó bí ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rìn ń tó bí wàhálà yẹn rèé ẹ̀tẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé
láyé mi mi ò ní chájì fóònù láyé mi. ẹ̀yin lídà wa ní Nàìjíríà. Ẹ máa gbẹ̀yìn lídà wa lọ. ṣé nǹkan tó wù ní pé kẹ́ máa pa àwọn ọ̀dọ́ ṣeré kẹ́ máa fi ẹ̀jẹ̀ wa kẹ́ máa fi ṣètùtù orílẹ̀-èdè Ọlọ́run ní gbà fún yín o Ọlọ́run ní gbà fún yín o gbogbo ẹ̀yin tẹ́jọ́ lórí ilẹ̀ Yorùbá náà dára fáwọn Fúlàní àwọn ọmọdé ọmọ yóò ní gbọ́nú ogun àti ìrọ́dí náà yóò ní gbọ́nú ogun tó bá kó ní kọ́lá tẹ́ jáde láyé ìbànújẹ́ lẹ́bi jáde kó láyé o ẹ wo tó gbọ́mọ èèyàn sí ẹ̀rí ọmọ èèyàn. Ẹ má wàá disturb fídíò wọ́n bó ṣe yọ ọ̀gùn sínú fídíò mi. Òwe. Ṣẹ́tìrì ọ̀rá 500 kg lórí pákéjì ọmọ èèyàn 500 kg pákéjì ọmọ èèyàn láì sọ̀rọ̀ kó àwọn Fúlàní ló pa wọ́n o àwọn ẹ̀sìn Fúlàní ṣẹ́ẹ̀tì ẹ̀rọ lè àwọn ẹ̀sìn Fúlàní ló pa wọ́n ṣẹ́ẹ̀rẹ́ eléyìí wà ní ọ̀nàrí ẹ̀wọ́n kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin nígbà Yorùbá ń gbọdọ̀ bá wa lọ. Má bínú yàrá ni mo wà mí sí stúdíò mi so ẹ̀yin tẹ́ ẹ ṣe ń wọlé ẹ má bínú ló gbè mí ti wá kí yín tẹ́lẹ̀. ẹ wo má wá síbi mo fọlọ́run ọba bẹ̀ súnmọ́ kí ló tẹ ìyá kíní báyìí. Má wá sú mi ó má wá sú mi báyìí. Ìyá ńlá. Wọ́n ti kó yé wa pé pọ́ǹpì ni wọ́n gbé wọlé. Bọ̀ àwọn adájọ́ ọmọ Yorùbá tá a bá gbé sakabula dání àwọn ọlọ́pàá wọ́n máa tíráàtì wa lójú ọ̀nà. A sọ pé ibo là ń gbé lọ, ibo là ń ṣe kíní kan, ibo là ń ṣe kíní kan. Àwọn Fúlàní tá lo pọ́ǹpì kí lè rí ṣe fún wọn. Àwọn ẹ̀sìn tí wọ́n lo pọ́ǹpì kí lè rí ṣe fún wọn. Bọ̀ tá a bá gbé sakabula dání ẹ mọ̀ sọ pé ibo là ń gbé sakabula lọ. Ẹ̀ẹ́dẹ̀kọ́ tún yá, ilé ẹjọ́ yá, ẹgbẹ́ àníwèé gan, àṣetọ̀ kan tá a gbé sakabula dání tá a kì í. Tókè wà ní ọ̀nàrí. Ọ̀yọ́ lẹ ń wò yẹn ìjẹta lásán tí má jẹ́ fẹ́ ní má fẹ́ ní sí Facebook ìjẹta lásán tí Oǹdó Ọ̀yọ́ nìyẹn Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ Kẹrẹmọdé Àtìbà. So ìwọ wèrè tó kọ́mẹ̀ntì mo rí kọ́mẹ̀ntì ẹ ò mo máa fún ẹ lésì ni now mo wá fẹ́ bi ẹ̀yin ọkùnrin ta ló mọ̀ bóyá ìyàwó ẹ̀yin ọkùnrin tẹ́ máa dájọ́ lórí íńtánẹ́ẹ̀tì ṣé mo bóyá ìyàwó yín náà ń rùn yẹn àwa ní lọ́wọ́ o àwa ní lọ́wọ́ bóyá ìyàwó yín ni wọ́n ń rún nírùnkùrùn nínú igbó yẹn nínú oko mọ́ o ó ní ọkọ òun kò mèrè ṣe tó báyìí ẹ̀yin ọkùnrin náà wọ́n máa sùn kalẹ̀ o onílé ń sọ fún Fúlàní pé ọkọ òun máa ń sùn kalẹ̀ ni mo dẹ̀ máa ń ṣe lecture fún yín tó tí máa ń ṣe lecture fún yín Yorùbáwùyí ọ̀rọ̀ Yorùbá nation ni kò sọ ẹ máa pè mí kí ni kì í ṣe ẹ̀ṣunú àwọn ọkùnrin wa yóò dá Yorùbáwùyí send it to me you want to confirm if it is your wife àbí wọ́n ní kí n send ẹ̀ sáwọn fẹ́ confirm bóyá ìyàwó àwọn ni I will not send it to you, sir. I will not send it to you. I will not send it to you. Ìkan lóhun Kasimu Kọ́láwọlé bí jẹ́ ti bẹ̀rẹ̀ show ló ti ń bú mi. Irú àwọn Kasimu Kọ́láwọlé yẹn ẹ lọ wò dáadáa. Ara àwọn tí ìyá wọn di tí wọ́n di kẹ̀kẹ́ mú nínú igbó ni. Ọlọ́run ẹ pé tẹ́tẹ̀lẹ̀ máa ń block wọn máa bú wọn nísìn
with little this evidence. Don't feel it. Ṣẹ́gbọ́, jẹ́ kí n wo ọkọ mi díẹ̀ wá pé torí. Ibẹ̀ yẹn gangan ni mo ti mọ̀ wípé ní tẹ̀tẹ̀lẹ̀ èmi rò bóyá ẹ mọ̀ bóyá script ìgbà tí ìyá yẹn send ẹ̀ sí mi. Ṣẹ́gbọ́ mo dárúkọ tó send ẹ̀ sí mi lórí internet nsìn. Mo dá pè fún yín. Ugba dẹ̀ mọ̀ pé èèyàn kan ní ìyá tó jẹ́ Fúlàní lórí Facebook tó ń pretend bí Yorùbá. She sent it to me bóyá 3 years ago, over 3 years. Nígbà tá ń pariwo Yorùbá nation pé kí n wo àwọn family wa. That is, ó ń fi mí ṣe yẹ̀yẹ́ lójú ara ẹ̀. Ó ń fi mí ṣe yẹ̀yẹ́ lójú ara ẹ̀ ni. Ṣùgbọ́n mo yẹn pa àwọn Yorùbá kọ̀ọ̀kan náà dẹ̀ support ẹ̀. I could remember nígbà yẹn olójú òwìwí. Kẹ́lẹ́ mo pé mo ń go deeper nísìn. Ẹ̀ tẹ́ bá ti ń follow mi tẹ́lẹ̀ tí mo yá tí mo ń sọ yìí. I could remember nígbà yẹn gbogbo ma lọ sórí page olójú òwìwí. Ẹ̀bẹ̀ tí máa ń pè lójú òwìwí. Ó ti parẹ́ máa yé lára. Tó bá ń bú wa nígbà yẹn. Sunday Igboho òun wá gbá òun máa ṣe kíní kan. Ó ti parẹ́ máa yé lára. Àwọn tí wọ́n claim ọmọ Yorùbá original nígbà yẹn. Máa ṣe show pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ pé politics àwọn Yorùbá ẹ má jẹ́ ká yára àwọn Yorùbá nation ní mò ń ṣiṣẹ́ fún Tinubu. Àwọn wèrè yẹn náà ní ó ń wá cleansing mi mọ̀ tí mo ní party mi mọ̀ tí mo fẹ́ pè nínú yín. Kò sí máa ní party ṣe ń sin yín tẹ́ bá kàn wá rẹ̀ kò máa ṣọ́ pancake òṣì mọ́jú ni tí àwọn makeup tí ò ní àbíkẹ́ lọ wo àwọn lace 1000 naira wá sí party mi so mi lè perú yín ní party. Wọ́n lè mi wá cleansing. Ẹgbẹ́ ẹlẹ́yẹ máa ń wọ́tọ̀ náà. Ọmọ gbòòrò lèmi, ọmọ orí títì lèmi. Bá fẹ́ ṣòde ọmọ orí títì ni màá pè kò kí ń ṣe irú yín ẹ̀yin olóyìnbó. Ìjì parties man. Àwọn olóyìnbó tán bá wá wọ́n wá wò wọn ni. Mo ń sọ nígbà yẹn ẹ̀yin Yorùbá tẹ́ ń tẹ̀lé ìyá ẹ̀. Now, tó wá ti wá ń pa anybody anyhow nísìn. Mo ṣe wá ń play. I have many videos with me o. Tó yẹ pé àkàn máa fi sínú archive a máa fáwọn èèyàn kọ̀ọ̀kan tá mọ̀ pé níbi tó wà yẹn fóònù wa lè sọnù ó lè ṣe anything. Tá bá ní ìdẹ tá bá tàkà báyìí pé ẹ mú kan báyìí wá fún mi wọ́n máa mú jáde. Eléyìí nsìn. No, pledge. Ẹni kò kí ẹ bóyá ojú ẹ show. Eléyìí wọ́n tàn ni. Ṣé n pé mi ò mento mi kúkú mo obìnrin yẹn rí. Ẹni yẹn mọ̀ bóyá ó set camera sínú oko yẹn torí inú oko ni. Bóyá ó set camera sínú oko yẹn ni tàbí kó jẹ́ wípé ẹnìkan wà nínú oko yẹn tí wọ́n ti gbé kì í ṣe ẹni tó record wọn kò kì í ṣe pé unintentionally. Ẹni tó record àwọn people yìí kò kì í ṣe it's a planned game. Game tí wọ́n plan ni. Because tó bá yẹ pé nìkan sápamọ́ síbì kan ni. Fúlàní yẹn ò ní máa sọ pé tí wọ́n á bọ́ sí ó make sure wípé ìgbà tó yọ ní jẹ́ kí n wo mi fẹ́ sọ ní kíní torí community bàbá mi tẹ́tọ́ wà láì bọ̀tì kí wọ́n lọ ṣá mi sí kíní. Nígbà ó ní jẹ́ kí n yọ kíní mi kí n wò. Nígbà tó máa fà yọ ó make sure pé ibi kámẹ́rà lòun ṣe sí ká lè mọ lẹ́yìn tiẹ̀ bó ṣe gùn tó wọ́n ti balẹ̀ ọba jẹ́ obìnrin ìyanu ọkọ ẹ̀ ṣe mí torí mo mọ̀ pé nǹkan ọmọ Yorùbá ò lè tó bẹ́ẹ̀ yẹn. Ó gbúrú o àkàtà yẹ́rìyẹ́rì tó bá gbọ́ gbùlùgbùlù ọ̀pá Mósè ni ogun àgbákò ni ó wá yọ ọgbọ́n sí kámẹ́rà lẹ́yìn yẹn kí kámẹ́rà lè bá gbé obìnrin yẹn pé no bí ṣeré ẹ mọ̀ pé mo sọ pé ó di kẹ̀kẹ́ mú ó wà báyìí ó tún wá ní kó turn ó kọjú sí kámẹ́rà tẹ́tẹ́lẹ̀ tó kọ́kọ́ fi ṣe kan ó tún wá ní kó turn wọ́n wá tún wá kẹ̀yìn sí kámẹ́rà lèmi ṣe believe wípé kíní yẹn is a setup bóyá wọ́n wá ṣiṣẹ́ yẹn tán o wọ́n wá gbé fún mọ́mì wọn ló wá send ẹ̀ sí mi pé ṣé lẹ́yìn sìn ṣé wọ́n eléyìí sìn ṣé wọ́n fi tipátipá ń bá sùn ni
torí mo gbọ́ tó sọ pé owó tó sọ pé máa fún mi ó dẹ̀ sọ pé tó máa fún mi lẹ́mu náà kinní kan ẹmu kẹ́ẹ̀gì méjì tó ló máa bí ó ń tẹmu ni o I don't know ẹ̀yin tí ìyàwó yín bá ń tẹmu mi sọ pé ìyàwó yín ni ẹ ṣàdóhùn ìyàwó yín mọ̀ àwọn àṣẹ o irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà máa ń bí Kọ́láwọlé kí ló lórí burúkú yẹn pé orúkọ rẹ̀ Kọ́láwọlé something ó wà ní comment section irú àwọn obìnrin olórí ibú bẹ́ẹ̀ náà máa ń bírú Kọ́láwọlé yẹn àwọn ọmọ ẹran tó bá wá dàgbà láàrin wa wá wá di ọbúṣìláàmù 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 ìwọ ọmọ Yorùbá tí wọ́n sì ń fi ọbúṣìláàmù ẹ̀sìn tí wọ́n fi ń tàn ẹ̀ nígbà tí wọ́n wọ Oǹdó ìjẹta wọn ò béèrè pé ṣé mùsùlùmí nìwọ o ṣé kìrìsìtẹ́nì nìwọ o come on Akànbí wọn ò béèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ pé ṣé mùsùlùmí nìwọ o ṣé kìrìsìtẹ́nì nìwọ o wọ́n da ìbọn bo everybody tó fẹ́ má hàn nínú show mi àbí èèyàn ò lélẹ̀ wọ́n tún wọ Ọ̀yọ́ náà nísìn wọ́n tún ṣeré fá torí Ọlọ́run a máa jà o come on lọ sí yàrá àbí kí ló dé tó wá yànjú yẹn nínú fújọ́ tí mo ṣe tó ń gbérù ẹ̀ sínú ijó tí mo ṣe ọbúṣìláàmù wọn ò béèrè o tí wọ́n fi ń pa àwọn èèyàn Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn Tinubu ò ní gbà wá o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì o olórí ládéládé o bàbá ń flex lọ́wọ́ yìí wọn lè gbà wá Dàpọ̀ Abíọ́dún will not do anything positive to save us kí lórúkọ bàbá mi dárúkọ àwọn Adeleke will not do anything positive to save the Yorùbá people Kazeem Kọ́láwọlé olórí ibú ẹni òfò jẹ́ ń wò náà fẹ́ wo kinní ẹ̀ Kazeem Kọ́láwọlé even tó bá kọ Kazeem Kọ́láwọlé ló pe rẹ̀ tó bá kọ tó bá ti rí kinní wọn òpùrọ́ ẹ má wò wọ́n please if you want to know all these Fulanis among us òkùrọ́ ni ọ́ òkùrọ́ when you see their comment you know where they belongs to ṣé òkùrọ́ ni Yorùbá máa ń pè bẹ̀tẹ̀ bá láwọn tí wọn kì í ṣe Yorùbá gangan tó máa ń sọ gan òkùrọ́ náà máa ń pè òkùrọ́ ni ọ́ sì bẹ̀rù Ọlọ́run ọbúṣìláàmù when you see their comment you know who they are Kazeem Kọ́láwọlé yìí sìn ara àwọn tí wọ́n dòyà wọn nínú oko ẹmu àbókò ọ̀pẹ ara wọn ni àwa la máa gbára wa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ bàbá Awólọ́wọ̀ àwa la máa gbára wa if you are a Muslim and you see the kílẹ̀ mo rí wèrè kan náà tó máa ń borí wá sí comment section mi kílẹ̀ tó hate Ìlọrin kílẹ̀ I can see you hate Ìsìlámù mo wèrè mo wo kíní ẹ̀ ń jọ wò ọmọdé mo pé wèrè ni ẹ́ tó bá mú ẹ tó bá gbẹ́rù àgbákò pọ́nrán yìí tó bá tì í bọ̀ ẹ́ pẹ̀lú ìjáàbù tó dé yẹn wàá rí pé ìjáàbù yẹn tó máa fi kúrò lọ́dọ̀ àwọn ará bí orí ẹ̀ àti fẹ́ gbéwú ìjáàbù yẹn ò ní fit orí ẹ̀ mọ́ torí wọ́n á rún ẹ ní ìrùnkúrùn ni àwọn eléyìí wọn ò lálàáfíà àwọn tó ti mú nǹkan oríṣiríṣi mi yà mọ̀ pé ìyàwó ilé ẹnìkan lóbìnrin yẹn ìyàwó ilé ẹnìkan brother mi kan ló máa ní woman yẹn o ó ní bá mo like bó ṣe máa ń ṣe ọkọ òun ò kí ń ṣe dáadáa ọkọ òun ó kàn máa súnlẹ̀ báyìí ni kò dẹ̀ mọ̀ pé wọ́n ti set kámẹ́rà ẹ̀yin ìyàwó ilé alágbèrè ẹ wà very careful you never can tell ẹni tó ń bá ṣe àgbèrè lọ́wọ́ inú báyìí inú ó jìn ẹlòmí lè san àìmọye owó fún ẹ wípé àkókò fi sùn pẹ̀lú mi ni ó ní tó fẹ́ lò fún ìgbẹ́ náà kọ́ lóògùn owó bóyá ìyá òṣì tí mò ń sọ yìí bóyá ó rí pé nígbà yẹn ariwo Yorùbá wù yí pọ̀ jù ó ti ń pariwo jù lórí Yorùbá nation bóyá torí yẹ̀ náà lè sọ fún sister wa ẹ̀ Ayédátiwa ò ní ṣe anything God bless you Ayédátiwa God bless you Ayédátiwa ò ní ṣe anything bóyá wọ́n ti mọ̀ pé Yorùbá wù yí ti ń pariwo Yorùbá nation to distract you wọ́n kọ́kọ́ gbé abúṣìláàmù wọ́n kọ́kọ́ gbé abúṣìláàmù wá èmi ò kí ẹ pẹ̀lú ṣìláàmù yín
tó ipá Bukky Láàmú ò ṣiṣẹ́ wọ́n wá lọ ṣe fídíò woman yẹn mi ṣe kí lorúkọ ẹ mi ṣe group call today ẹjọ ẹ ṣàánú mi ṣe meeting kankan ó ti kọjá ká máa ṣe meeting ó ti kọ meeting wo la fẹ́ ṣe mi ò ní kò sí wàhálà ẹ bá mi share video yìí ẹ bá mi tẹ thumb up lórí ẹ ẹ bá mi comment wípé ṣé ọ̀rọ̀ síláàmù nìkan tó wà ńlẹ̀ àwọn tí wọ́n kó tán pa tí wọ́n kó sínú àpò lọ́yọ̀ọ́ yìí nísìn ṣé wọ́n bi wọ́n pé ṣé mùsùlùmí ni wọ́n ṣé wọ́n bi wọ́n pé ṣé kristẹni ni wọ́n ìyá mi mistura ọpọlọ yóò ní dàrú. This is not about religion. It is about your land, my land, our heritage. Ṣebí ó ti rọ́mọ Yorùbá tó máa gbójú gbóyà tó máa lọ máa lẹ òkò sínú ààfin Ọọ̀ni of Ifẹ̀. Ọmọ Yorùbá tán bí dáadáa tó jọ ọmọ Yorùbá tí àtọ̀ méjì Yorùbá padà tó papọ̀ lára ẹ̀ kò ní ṣe irú ẹ̀. If you are still claiming ọmọ Yorùbá ni ẹ́ ó dẹ̀ lọ lẹ òkò sínú ààfin Ọọ̀ni of Ifẹ̀ ó certain ó sure pé 98% àtọ̀ tí wọ́n fi bí ẹ àtọ̀ Fúlàní ni. Ọmọ Yorùbá ò ní sọ pé kábíyèsí Ọ̀wọ̀ Adé kí DSS ti lọ gbé láyé ọmọ Yorùbá ò ní sọ kò tí wọn Yorùbá ṣe lè ṣe kíní tó bá jẹ́ pure blood ẹ̀jẹ̀ Yorùbá o àtọ̀ Yorùbá tí wọn miss ẹ o tí ìyá ò lọ di kẹ̀kẹ́ mú o àǹtí wa ìkẹ̀kẹ́ làwọn dìmú tí ìyá ò lọ di kẹ̀kẹ́ mú o ò ní sọ bẹ́ẹ̀ ò ní sọ ẹjọ́ torí Ọlọ́run ọba kí n tó rándọ show yìí fẹ́ ó ti gùn kí n tó round up show yìí ẹjọ́ Mr. kí ló kọ bàbá Mr. Eniola Ọ̀jájú ni tí wọ́n mú Mr. Eniola wọ́n ti yọ ọta kan kúrò nídìí wọn and is begging for his life wípé káwọn Yorùbá kí wọ́n jọ kí wọ́n help òun kí wọ́n assist òun láti yọ ọta ẹyọ kan tó kù ìwọ tó bá jẹ́ Yoruba nation not going back. Yoruba nation not going back. Yoruba nation not going back. My name is Abisola Ifayemi, aka Mr. No Cross. Ẹ wo bí wọ́n ṣe package èèyàn ẹ ṣáà ti rẹ́sẹ̀ rẹ̀ ẹ ti rí ẹ wọ ẹsẹ̀ rẹ̀ dáadáa àbí ẹsẹ̀ ẹranko lélẹ́yìí ẹ wo tán gbọ́ ọmọ èèyàn sí ẹ ti rí wọ́n ti gbé ẹ wo tán gbé sí inú àpò ẹ ti rí báyẹn àti jẹ́rin làwọn Fúlàní ti pa sínú oko ẹnì kejìlá kọ́fà mẹ́rẹ̀ ń bí báyìí inú àwọn bíi 26 wọ́n ti kó àwọn 24 jáde àwọn méjì tó kù láṣẹ rí lónìí now. èèyàn mẹ́rin náà pé ilẹ̀ Yorùbá èèyàn mélòó lẹ gbọ́ tí wọ́n pè é. ẹnì kejìlá kọ́fà mẹ́rẹ̀. fídíò ni o má gọ̀ o fídíò ni o. inú àwọn bíi 26 wọ́n ti kó àwọn 24 jáde àwọn méjì tó kù láṣẹ rí lónìí now yàtọ̀ sí àwọn tá a tún wá rí lónìí ó tún wá pẹ́ nìkan tá a tún wá gan tá a tiẹ̀ tí ì rí àtòkù àtàyè rẹ̀ àti rí now gbogbo ọmọ Yorùbá ń bọ̀ là ń lọ. àmọ́. ẹ jẹ́ kó yé fídíò yìí ẹ jẹ́ kó lọ farafa ẹ jẹ́ kó lọ fáwé. My name is Abisola Ifayemi, aka Mr. No Cross. You cross me, you die. I cross you, you die. Look at it. ọmọ ìyẹn ni o. ẹ wo kọfí ẹyọ kan nílẹ̀ tó bá gbẹ́ nìkan ẹnìkan. àní lè máa ṣó gba àwọn kan báyìí fún yín àní lè máa ṣó ẹ jọ̀ọ́ gbogbo ẹ tí ẹ bá mọ̀ wípé ẹ lè help bọ̀dá wa tí wọ́n yìnbọn fún nídìí ẹ tẹ́ bá lè help ẹ please ẹ help ẹ má gbọ́ pé nìkan ni kẹ́ má help o ẹ help please help ọmọ Yorùbá ni ó lè máa jáfẹ́ ní fẹ́rẹ̀ lẹ́nìí ṣùgbọ́n ọmọ Yorùbá ni please if you can help please kindly help o torí àmì tó máa kàn lọ́la bọ́dá wa yẹn ti lọ ti dé àbí
Ọlọ́run ò jẹ́ kó kú àdúpẹ́ Ọlọ́run tó bá kú sìn tó máa ní máa ṣe obituary bọ́lá la máa dáwọ́ obituary Ọlọ́run tí ò jẹ́ kó kú kò ní pa so náà á lè ròyìn please help o tí n bá ráyè lọ́la mo lè ṣe fídíò tí n bá rí àyè lọ́la I have it with me ẹ jẹ́ fún mi ṣẹ́jú kan. Hello ìyá mi ẹ ǹlẹ́ o ẹ kújọ́ mẹ́ta ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láptàpù yìí wà láwọn ọjọ́. So ẹ jẹ́ kí n mú ẹ jẹ́ ká mú dúró mi bí báyìí ẹ jẹ́ ká mú dúró if you have money to give Mr. Ọ̀jájúni láti yọ ọta ẹyọ kan tó kù olórí àwọn Afẹ́nifẹ́re ẹ jọ̀ọ́ ẹ bá mi help wọn please Ọlọ́run á ràn yín lọ́wọ́ àní fi ìwé ẹ̀gbà ìwé ò ní kàn mí kò ní kàn yín kò ní kàn àwọn olólùfẹ́ wa ẹni tí rè máa kàn tó máa kàn wá aburú ò ní kàn wá nítorí tiwa náà képe aburú síta ẹ ṣé I love you remain blessed o stay blessed o I remain my humble self Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ I am the one and only Akálólú of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ iye olóyè tí ó pé méjì àbẹ̀ ní ọmọ òṣè pààrọ̀ ní tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government tó bá sign ẹ̀ ó máa déwájú Elédùmarè see you on my next show thank you follow me for more.